ní fún orúkọ Olúwa ní òkè ọ̀run. Ó kí wa káàbọ̀ sí dédé àkókò yìí tí a tún láǹfààní láti pàdé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn wúndíá mẹ́wàá. Ọlọ́run tún fún darí wa sí àwọn àgbàlá ẹ̀kọ́ míì tí a pè ní ààlà ìgbàanì. Jẹ́ kí oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ Ọlọ́run kó yí wa ká, kí ó ró wa bí aṣọ, kí ìfẹ́ rẹ̀ kó gbé wa níyàwó, ká yọ wa sínú agbára oore-ọ̀fẹ́ rẹ̀ ní pípadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì kójú kó má sì tì wá, kí àwọn ìpalẹ̀mọ́ nínú àpá ẹ̀kọ́ wọ̀nyí kó palẹ̀ ọkàn wa mọ́ fún ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì àti iṣẹ́ ìránṣẹ́ àti iṣẹ́ ìríjú tó fún ẹnìkọ̀ọ̀kan wa nínú ayé. A ò ní dìdàkudà lọ́wọ́ Ọlọ́run, ayé yìí ò ní gbà lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run gbà lọ́wọ́ ayé àti ìran yìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àgbéyẹ̀wò lórí ààlà ìgbàanì. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Jeremáyà sọ fún wa, orí 6 ẹsẹ̀ 16. Jeremiah chapter 6 verse 16. Ó ní báyìí ni Olúwa wí, ẹ dúró lé ojú ọ̀nà kí ẹ sì wò ó, kí ẹ sì béèrè ọ̀nà ìgbàanì, èwo ni ọ̀nà dídára, kí ẹ sì rìn níbẹ̀, ẹ̀yin sì rí ìsinmi fún ọkàn yín. Ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò rìn. A fẹ́ wo ààlà ìgbàanì. Tí a bá ní nípa ààlà, ó jẹ́ àdéhùn láàrin orílẹ̀-èdè méjì tí wọ́n ṣe láàrin pè ní bọ́dà. Ààlà tó bá jẹ́ lóko, àwọn oko máa ń kan ẹ̀gbẹ́ ara wọn, ilẹ̀ máa ń kan ẹ̀gbẹ́ ara wọn. Ẹ̀gbẹ́ méjèèjì ni yóò jókòó tí wọ́n ó ṣe báàlà wọn ó ṣe wà. Nígbà míì wọ́n á mọ ògiri, nígbà míì wọ́n á ṣe fẹ́ǹsì, nígbà míì wọ́n á ṣe nẹ́ẹ̀tì, nígbà míì wọ́n á gbin igi, nígbà míì wọ́n á gbin fúláwà, nígbà míì ó sì lè jẹ́ pé ọ̀nà ni wọ́n fi dá, nígbà míì ó lè jẹ́ odò. Ohunkóhun tí ó sá lè mú kí ipa kọ̀ọ̀kan mọ ibo láti ilẹ̀ mi láti ibìkan débìkan. Bẹ́ẹ̀ báwo lè ṣe kanra wọn, bẹ́ẹ̀ ni bọ́dà wà, bẹ́ẹ̀ ni ààlà wà. Ọlọ́run wá sọ fún àwọn Ísírẹ́lì nísìnyí pé ó ní báyìí l'Olúwa wí, ẹ dúró lójú ọ̀nà náà kí ẹ sì wò ó, kí ẹ sì béèrè ọ̀nà ìgbàanì, èwo lè ọ̀nà dídára, kí ẹ sì rìn nínú rẹ̀. So ààlà ìgbàanì ni Ọlọ́run gbìyànjú láti bá a sọ. Láwọn àkókò kan ní ìjọba Róòmù nígbà náà lọ́hùn, wọ́n ní ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe ètò ààlà tiwọn, tó yẹ pé òòṣà kan wà tí wọ́n máa ń gbé ka ibi tí ààlà bá wà, tí ó tiẹ̀ tún máa jẹ́ orúkọ ààlà yẹn. Yẹ̀rí pé ní bá ti fi orúkọ òòṣà yẹn, wọ́n ti mọ ibi tí ààlà yẹn dé. Ẹnikẹ́ni tó bá wá kọjá ààlà yẹn, ó dàbí ni pé ó ń fi ègún ṣeré, ó ń fi wàhálà ṣeré, ó ń fi ìjà, ó ń fi ṣeré. So bẹ́ẹ̀ náà nínú ìwé Deuteronomy orí 19 ẹsẹ̀ 14, Deuteronomy 19 verses 14. Deuteronomy 19:14. Ìwọ kò gbọdọ̀ ya ààlà ẹnìkejì rẹ tí àwọn tí ìṣáájú ti pa ní ilẹ̀ tí ìwọ ò ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. O gbọdọ̀ ya ààlà yẹn tí àwọn tẹni ìṣáájú ti pa. Ààlà ìṣáájú làwọn ẹnìkan nígbà tá a bá tẹ wo Deuteronomy 27:17, ó ní ègbé ní fún ẹni tí ó bá ya ààlà ẹnìkejì rẹ̀. Gbogbo àwọn nǹkan wọn ni ó jẹ́ àpẹẹrẹ àti àgbékalẹ̀ ìwé mímọ́. Ṣùgbọ́n tí a bá wo tí a ń pè ní ìyípadà, nǹkan tí a ń pè ní ìyípadà yìí, ìwé Oníwàásù orí 1 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4, ẹsẹ̀ 4 yẹn sọ pé ní àwọn ìran kan ń lọ, ìran kan ń bọ̀. Yẹ̀rí pé bí ìran kan ṣe ń lọ, bẹ́ẹ̀ nìkan yí padà, bí ìran kan ṣe ń dé, bẹ́ẹ̀ nìkan yí padà. So ntí ìran kan àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí ìran míì bá dé, wọ́n parẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àná láti gbénu ayé lónìí tá a ti wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àwọn TV, nínú fóònù, nínú ohun irinṣẹ́, nínú aṣọ wíwọ̀. Ṣùgbọ́n tí a bá wo agboolé ìgbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyípadà wọ̀nyí ti wọnú agboolé ìgbàgbọ́ débi pé kò tiẹ̀ fẹ́, ó ti gbá ìgbàgbọ́ sí ẹ̀gbẹ́ kan, tàbí ìgbàgbọ́ gan ti wọnú rẹ̀. Ọ̀dọ̀ ìgbà tá a bá dé ayé wọnú ìgbàgbọ́, ìgbàgbọ́ wọnú ayé, ayé wọnú ìjọ, ìjọ wọnú ayé. So àwọn ìyípadà wọ̀nyí báwo wá la ṣe lè gbé tó jẹ́ pé ààlà ìgbàanì tí a ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí kò ní di ohun ìgbàgbé. Ìwé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 28, ó bẹ̀rẹ̀ sí sẹ́ni ló máa wá lára
ó ní òun tún ẹ̀mí jáde sára gbogbo ènìyàn. Ẹ̀mí tó tún jáde sára gbogbo ènìyàn yìí ó ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe yẹn ló pọ̀ mọ́ nǹkan tayé débi pé bí ọ̀bá ti pọ́ bá alẹ́ ní ìdẹ́mọ̀ yàtọ̀ àti dá ìmọ̀ yàtọ̀ mọ̀ láàrin àwọn àdàlú wọ̀nyí kò fẹ́ ṣeé ṣe. Ní síbẹ̀ àgbẹ̀nu ayé pàápàá jùlọ ayé táwọn ọ̀dọ́ ń gbé lónìí yìí, pàápàá jùlọ ayé táwọn ọmọdé tí wọ́n ń bá lónìí yìí, bọ́ọ̀ lọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kata abáláyé lónìí àbí àbáláyé lónìí yìí kò jọmọ́ ní tá à ń rí inú Bíbélì, nínú ètò ẹ̀kọ́, nínú ètò òṣèlú, nínú ètò tíátà, art and entertainment, nínú ètò ijó, nínú ètò orin, gbogbo àwọn nǹkan wọ̀nyí, nínú ètò ẹgbẹ́kalẹ̀ ẹbí, gbogbo nǹkan ló yàtọ̀ gédégédé. Tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ agboolé ìgbàgbọ́ lónìí yìí, èyí tí a fi ń fa àwọn èèyàn wá sínú wàásù lónìí, tá a fi ń pè wá sínú ìjọ lónìí yìí, àgbékalẹ̀ Bíbélì kọ́. Bó ti wulẹ̀ kó dáa tó lójú tiwa pé bó bá fi ń fọkàn wá ni, èyí tá a bá fẹ́ àbá fi ìrere fa ọkàn àwọn èèyàn wá, tí a bá dé tá a bá láfi ìrere àgbé ìrere fún wọn, wọn ó tún padà náà ni. Ó kù bẹ́tà ká jókòó lórí ìrere tí Bíbélì gbé kalẹ̀ ká fi fa àwọn ènìyàn. Ìrere ti di ibi tí a ti ń ṣe eré ìtàgé lónìí, tá a ti ń ṣe eré ìdárayá lónìí, tá a ti ń pa òyìn lẹ́rìn. Ó ti di ilé ijó, ó ti di ilé àwàdà, ó ti di ilé ẹ̀rín, ó ti di ilé ìtàn tí èsì tàn Bíbélì. So àwọn apọ́stù tí a fòróró yàn, àwọn wòlíì tá a fòróró yàn, evangelist, teacher àti bishop tá a fòróró yàn lónìí, ó dàbí ẹni pé àwọn tinú ayé la gbé wọnú ìjọ, kì í ṣe àwọn tí Ọlọ́run gan fòróró yàn. Síbẹ̀ bí ayé ṣe wà yìí, ọwọ́ wo la fẹ́ fi jẹ́? Inú ìwé Kólósì orí 2 ẹsẹ̀ 8, Colossians chapter 2 verse 6, ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn ẹ̀sán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàyè ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe ti Kristi. Ìwé Òwe pàápàá sọ fún wa 22:28, ó ní ẹ má ṣe ṣí ààlà ìgbàanì tí àwọn baba ńlá ti gbé kalẹ̀. Ààlà ìwé 23:10 náà sọ fún wa pé ìgúnnitán tó bá ṣí ààlà yẹn gẹ́gẹ́ bí tá a kà ní ìwé Deuteronomy yẹn. Ìwọ ní ìparí tá a bá tún wo ìwé Tẹsalóníkà kejì orí 2 ẹsẹ̀ 15 pàápàá, ìwé tó ní nítorí náà ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn nìmú tí a ti fi kọ́ yín, yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwà wa tàbí ìwé wa. So àwọn nǹkan yìí ni àgbékalẹ̀ tí a gbọ́dọ̀ kọ́, tá a sì máa tẹ̀síwájú nínú rẹ̀ fún àwọn ọjọ́ díẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ nípa àwọn wúńdíá 10 tó kọjá. Oore ọ̀fẹ́ Kristi kò tó fún ẹnìkọ̀ọ̀kan wa, pé àwa tí ó ti yapa agbára Ọlọ́run kó mú wa padà, àwa tá a sì dúró pé kò ní rẹ̀ wá, kò ní sú wa, ìran wa ò ní polúkú muṣu, ẹsẹ̀ wa sì ní yẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Wòlíì Jeremiah Akíntọ́nà dé lẹ́ntì ń kọ́ yín títí tá a tún pàdé ní wákàtí mi. Láàfin Olúwa kó wà pẹ̀lú mi. Àmín.